Hello, beautiful people. My name is Princess. Yeah, ètò tiwa ní Yorùbá American comedy. Àwọn kan tó wà nú ẹ̀ náà ni pé ká gbára níwọ̀njú, ká bọ́kọ àti ìyàwó sọ̀rọ̀ tán bá ń jà, àwọn tán bá ń jà láti ní ipa mí kú sórí bẹ́ńbẹ́ ká jáde ká bá wọn sọ̀rọ̀ pé ẹ má lura yín pa o, ẹ má ròpin o, ẹni tó bá fẹ́ ronú parẹ̀ kó má ronú parẹ̀, ilé ayé dùjú kékeré ronú parẹ̀ lọ. Níbi tí yàtẹ̀fọ́ wà, tí kọ́kọ́rẹ́ ìjẹ̀bú wà, tí mọ́ínmọ́ín àtẹ̀kọ́ wà lóṣogbo, tí ewédú àti gbẹ̀gìrì wà nìbàdàn pẹ̀lú àmàlà tó fẹ́lẹ́, kí ló wá fẹ́ parẹ́ fún má parẹ́ jọ má parẹ́ ẹ̀jàre bọ́ta kó wábi tán ti ń ṣe patí, mú láìlọ́n dání kò dẹ̀ wé gèlè kò fi láìlọ́n yẹn kò fi sínú gèlè, ọba ti di pé ojú pa fírí, ọba gbóúnjẹ fún ẹ dà sínú ẹ kò tá lẹ́nu fi sínú gèlè kò tó o tún jókòó kan tún fún ẹ lábọ́ kan sí kò wọ́n, ó bá délé lọ wọ́ọ̀mù yẹn láàárọ̀ ọjọ́ kejì kò jẹ́ àìmọye ayé ń ṣerú ẹ̀ náà, kí ló lè tó yẹn. Kò sẹ́ni tí ò jìyà kó tó jọrọ̀, péyàn kan wà tí ò jìyà kó tó jọrọ̀, bàbá ńlá ẹ̀rọ ni gbogbo yẹn ló ń jìyà kó tó jọrọ̀. Àwọn ti rí àwa tájú wọn ti kọ́ wa lábá ṣe máa jẹun tí ò ní lẹ́ran. Nǹkan tí bàbá mi tó bìlífù ni pé kò jẹun kò yó, bá ti bí ẹ léèrè pé ṣó débẹ̀, tó bá ti ló débẹ̀ ó ti yó ẹ̀ ó ti tán. Ọ̀rọ̀ ẹran gbà mí gẹ̀dẹ̀ ni wọ́n á fẹ́ràn sí wa lọ́wọ́ báyìí, wọ́n á ní ká kọ́kọ́ jẹun, tàbá jẹun tá a yó tán wá ní ẹ̀hẹ́n ṣó ti dẹ́ wa á ní kò jẹun ọwọ́ ẹ̀ wá ṣe wàá jẹ́. Ìgbà míì wọn ò ní fi nǹkan kan sí, so ó ti mọ́ mi lára ń sì mú ń jẹun tí ò lẹ́ran. Mo lè ro ẹ̀fọ́ kó má sí nǹkan kan nù ẹ̀, mo dẹ̀ lè fẹ́ já gbígbẹ sí, mo lè má fi nǹkan kan sí kó jẹ́ pé àlùbọ́sà àti rodo ni máa rẹ́ tí máa gbá láta dáadáa, máa ju irú sí. Àwọn tó ń lọ títì máa gbọ́ wọ́n ní àǹtí Èkìtì yẹn woman Africa yẹn ti tún ṣe bẹ̀, kò dẹ̀ sẹ́ran nù ẹ̀, kò sẹ́ já ń bẹ̀, kò sí kankan ń bẹ̀. Máa jókòó máa jẹ nǹkan mi, máa yó, mo dẹ̀ ti fi kọ́ àwọn ògo tọ́lọ́run fún mi the same thing. Má para ẹ̀jọ́, ilé ayé dẹrùn, ó dẹrùn o. Tó bá dé hospital wàá mọ̀ pé ilé ayé dẹrùn, tó bá dẹ̀ dé ọgbà abẹ yẹn náà hàn Ọlọ́run ní jáyé abì kankan nù ẹ̀, lórúkọ Jésù àlàáfíà bá ṣe wà náà la máa wà. Ìwọ tó bá mọ̀ pé ọkọ ẹ̀ ń yálè, ó ń yálé kiri, ó ń ṣe kọjú mọ́ṣẹ́ ẹ̀, tó bá jẹ́ dùndú ló ń tà lẹ́gbẹ̀ẹ́ títì máa wo bẹ̀, àwọn ọmọ yẹn lè retí ẹ lẹ́yìn ọ̀la, àwọn yẹn lè retí ẹ tí ò bá ṣáà ti wá kó wàhálà wà bá inú ilé tí ò lọ gbé jombo. O ti mọ tó máa ṣe fún bá ti dé, ìwọ ṣáà gbé Babangida dání kó tẹ dáadáa, tómi bá ti jáde ńbẹ̀ náà lè padà síbi tó ti wá, pé ibi tó ti lọ kó lè dá padà síbẹ̀. Mo tún fún yín lọ́wọ́ yìí, wọ́n bá ti gbé Babangida dání báyìí tó mú báyìí tó fún tómi bá ti jáde ńbẹ̀ sọ fún pé ọ̀nkú ẹ wọ bàtà ẹ dé ṣòkòtò yín ẹ padà síbi tẹ́ ẹ ti wá, ó yà yẹn kó ti kó nǹkan nìyẹn. Bàdẹ̀ jóbìnrin náà nítorí tó ṣe gbogbo àṣà ló ń ti tíṣù babẹ́ títí gbogbo ẹ̀ rìn sìn. Ẹ̀ǹkẹ̀yà bí ìyàwó ẹ̀ léèrè pé bolo ti ń bọ̀ bolo lọ lẹ́nu ọjọ́ mẹ́ta tàbí kó lọ rí dókítà, tó lẹ́lòmíì máa ń ní infection bẹ́ẹ̀ tí ò ní mọ̀ yẹn lóbìnrin, bóyá tọ́ílẹ̀tì ló ti kó ni, bóyá pátá ọjọ́ méjì ló wọ̀ ni, gbogbo àwọn kan yẹn máa ń fà á tára obìnrin máa rin ṣáá tí ò ní sí géèjì. Tí ò bá ti sí yẹn ń bẹ̀ jọ̀wọ́ tẹ̀ bá tọ́kọ ẹ kó jókòó tí ò dẹ̀ ní kó wá gbàgbá tí gbàgbá mú tó kàn rán fọwọ́ pa ẹ́ ródóródó pé Siri ayọ̀ ni ọkọ mi ìyàwó mi o, jókòó síbẹ̀ má lọ jókòó táwọn ọmọ ẹ̀ ọmọ lèrè ilé ọkọ, ọmọ lèrè ilé ọkọ, kò sí nǹkan míì tó wà níbẹ̀ ju ọmọ lọ. Tó bá dẹ̀yìn wá lọ táwọn ọmọ ẹ̀ bá dàgbà tán mọ́mí mi wà ní London, mọ́mí mi wà ní US, mi wà ní Canada, mi wà ní Germany, mi wà ní gbogbo ẹ̀, tó lọ́ra ń fi dọ́là yẹn tó fi ránṣẹ́ bó tiẹ̀ sí just $20 méjì ni tó bá ṣe òun iye tó jẹ́ ni. Ọmọ ìyẹn mà tó 5,000 something, wá rọra fi ra gàrí, ó ra gàrí nú ẹ̀, kò ra ẹ̀kíní nú ẹ̀, kò tẹ̀ bà wá yó, and I'm sure ọmọ yẹn ò jẹ́ fún ẹ ní $20, $40, wọ́n máa fún ẹ ní jù yẹn lọ. Àdúrà tó máa gbà pé ìyà tí mo jẹ lówùúrọ̀ kó bá mi, kí àwọn ọmọ yẹn kan dàgbà tán bá mi tálẹ́, kí n má fojú sunkún wọn, kí n má fara gbà wọn, kí n má dààmú lórí wọn, kán má pè mí ìbànújẹ́ lórí wọn, kán má dẹ̀ pé àwọn náà ìbànújẹ́ lórí mi. Nítorí máa gbà ládùúrà ní ẹ̀yin ìyá mi, ẹ bá lè fẹ́ ronú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìtànsìn, gbogbo bí ló ti ń ṣẹlẹ̀, you know I keep on saying this thing, gbogbo bí ló ti ń ṣẹlẹ̀, iṣu ò ṣe rọ́ọ̀lù bí bàbá lè fẹ́ jẹṣu. ẹ̀wà $5 wọ́n ṣe má dì tẹ́lẹ̀ ó tó yìí, kẹ̀kẹ́ báyìí ni a máa ṣe àṣeṣe nothing, ródóródó báyìí ni wọ́n tá o. Mo tiẹ̀ fẹ́ lè fi nǹkan má lo olú ẹ̀ ń gbóúnjẹ tó ń jẹ síta nígbà ní kí n fẹ́ wà yẹn hàn yín nínú láìlọ́n bó ṣe tá ní rógódó báyìí, kò tó sè lẹ́ẹ̀mejì ẹ̀kan la dá sórí iná.
bẹ́ẹ̀ náà ni èlùbọ́ náà bọ́n ṣe dín ní $5 ródóródóródó tó bá tó gìrìpá méjì ò lè jẹ àmàlà $5 ní bíbáyìí. So gbogbo nǹkan ló ti wọ́n. Ó bá lè lọ fẹ́ jẹ oúnjẹ kẹ́míkà ìkọjá ààyè ó bá ẹ. Ó bá lọ fẹ́ lọ ẹyin seafood delight náà máa ń tà ní $6.50. Ngbà tèmi ṣẹ̀ṣẹ̀ wọ̀lú yìí gbà tó yá ló di $7.50, gbà tó yá ló di $10. Guess what? $28 and some cent nísìn. $28 and some cent. Nísìn tó bá lọ fẹ́ fi káàdì rà bí ATM ló fẹ́ fi rà ní tàbí ó fẹ́ fi kíní rà credit card wọ́n máa yọ $3 lórí ẹ̀. Wọ́n máa lọ síbi $32 àbí $33. Gbogbo kan fẹ́ jẹ abọ́ oúnjẹ òyìnbó ní ìjókòó kan ni o kò di ọjọ́ kejì o kò sí pé mo jẹ ilé ìkú máa padà wá jẹ o. So bí gbogbo ẹ ṣe ń lọ nìyẹn, it's everywhere. Bẹ́ẹ̀ náà ni ní London, àwọn London náà ń pariwo pé nǹkan ti wọ́n o, àwọn tó wà ní US ń pariwo, àwọn tó wà ní Canada ń pariwo pé gbogbo ibi ni nǹkan ti wọ́n. Ẹ jẹ́ ká ní sùúrù fáwọn ìjọba wa, àtijọba ti bí àtijọba tọ̀hún àtijọba tọ̀hún àtijọba títí wa, ẹ jẹ́ á ní sùúrù fún wọn, wọ́n á ṣe àdá fún gbogbo wa. Mo kàn ní nǹkan kan tí n fẹ́ bá yín sọ léṣe mọ̀ pé mi ò lè ṣe kí n má kọrin Èkìtì. Iṣẹ́ oríran mi ò máa jẹ́, iṣẹ́ oríran mi ò máa jẹ́, ó ṣiṣẹ́ kó ríran ní ẹ̀mẹ́jú kọ́ ó, mo máa jíṣẹ́ ẹlẹ́dàá mi dé òye. Wọ́n bá rìn sọ́ba kìlà káyé ọ̀rọ̀ mi mọ̀ dọ́rẹ́. Iṣó ní kí mo pé rírẹ̀ mo mọ̀jú sẹ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ mi sẹ̀, ó ní kí mo pé rírẹ̀ mo mọ̀jú yọ mí dómi. Iṣẹ́ oríran mi ò máa jẹ́, iṣẹ́ oríran mi ò máa jẹ́, ìṣiṣẹ́ kó ríran ní ẹ̀mẹ́jú kọ́ mọ̀mọ́ tí kúṣẹ́ ẹlẹ́dàá mi dé òye. Iṣẹ́ tó rí bá ràn yẹ̀yàn gbọ́dọ̀ kọ́. Kí ni orí? Ọlọ́run ni orí. Ẹlẹ́dàá títí ẹ ni Ọlọ́run títí ẹ. Because kò sí nǹkan tó bá máa ṣẹlẹ̀ sí ìyàn, orí ló ti máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Orí ni o. Tí nǹkan kan bá gún ẹ lára pín, ó ní sẹ́ńsórì tó máa lọ sọ fún ẹ lẹ pé nǹkan kan ti gún ẹ, nǹkan kan ti gé ẹ jẹ, ibi kankan dùn ẹ, ó ní pẹ́ǹsì brain ló ti máa wá. Sẹ́ńsórì ni ló máa lọ jíṣẹ́ pé ẹ̀yìn dùn ẹ, ẹsẹ̀ ń tó ẹ, kíní kan ṣe ẹ, ọrùn ó dàbí pé òtútù fẹ́ máa mú ẹ. Sórí nǹkan tó sọ sí ẹ lọ́kàn yẹn ọpọlọ ẹ ló ti wá. Níbo ló dẹ̀ ti wá? Ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. So orí oníkálukú òní ẹlẹ́dàá ẹ̀. Tó bá jí láàárọ̀ kó gbàdúrà, kó di orí ẹ mú, kó kẹ́pọ̀ Ọlọ́run ẹ pé Ọlọ́run mi o. Wàá rí mọ̀ pé ó máa dẹ́ ẹ lóhùn. So ẹ̀yin ènìyàn wa, Olúwa ní ká gbàwẹ̀. Wọ́n ní ká gbàwẹ̀ ká ṣe kí ni? Ká má bàa gbàwẹ̀. Wọ́n ní ká gbàdúrà ká má bàa gbàdúrà. Ká ṣe kí ni? Ká gbàwẹ̀ ká má bàa gbàwẹ̀. Ká gbàdúrà ká má bàa gbàdúrà. Àwa ń gbàdúrà ní gbogbo ìgbà o. Ẹni ìgbẹ́ tó bá ti dé bẹ́ẹ̀ nínú mọ́tò ní máa gbàdúrà. Òbò bá wà lórí àǹtí ti bí gan sef ìyàwó ilé ẹ̀ ni mò ń sọ. Gbàdúrà ọ̀run tí kò Olúwa bàbá ó yá máa gbàdúrà. Tó jẹ lórí tébù máa gbàdúrà. Kó o tó máa ṣe anything tó fẹ́ ṣe máa gbàdúrà, torí a rí nǹkan tẹ́lòmíì ṣe tí ò padà ṣe irú ẹ̀ mọ́. Ìyẹn ló fi máa gbàdúrà. Olúwa má jẹ́ ń gbégbèkúgbè. Obìnrin tó máa pa mí má jẹ́ wọlé wá bá mi. Obìnrin tó máa pa ọmọ mi má jẹ́ wọlé wá bá wọn. Ọkùnrin tó máa pa mí tó máa pa ọmọ mi má jẹ́ wọlé wá bá mi, má jẹ́ wọlé wá bá wọn. Ayé máa fi sàdúrà. Iṣẹ́ mi lẹ́yìn bàbá ó fi ó dọwọ́ ẹ̀ máa sìn mí lọ máa sìn mí bọ́, ó jáde kò wọlé mọ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Ọjà tí mo rà tó wà lórí òkun tó ń bọ̀ lọ́nà, Olúwa òjò dé láyọ̀ o. Nǹkan tó nídìí lásìkò yìí nìyẹn. Ilé ayé ń dogbó o. Onígbàgbọ́ rántí ilé o. Mi ò ní sọ fún ẹ pé kó rántí ilé, ìwọ fún ẹ ló máa mọ̀ bó máa rántí ilé bò ní rántí ilé. Àwọn míì àní kò sọ lọ́run, àwọn míì àní kò sí ọ̀run àpáàdì, kò sọ́run dáadáa, kò sí kinní kan dáadáa, bẹ̀tẹ̀ mímọ̀ pé ilé ayé yìí ṣá ilé ayé ilé yìí mo ti wá ilé yìí ti tèmi o. Màá dẹ̀ ṣe rere ní tí mo wá ìlágbára Ọlọ́run. Ìyẹn ti dá mi lójú torí ó ní purpose tọ́nà fi rán mi wá. Ó ní purpose tí ìyá mi fi bí mi, ó dẹ̀ ní purpose tí ìyá ẹ fi bí ẹ. Ó ní purpose tí bàbá àti ìyá ẹ tán fi papọ̀ tán fi bí ẹ. So ìyẹn ló máa fi gbàdúrà pé ìdàdé méjì ìyá mi àti bàbá mi
tó gbé mi jáde báyìí màá ṣe rere nílé ayé, mi ní ṣàṣetì, mi ní ráàmù bọ́. Tó bá lé nǹkan kan tó ò bá ba má bẹ̀rù, ó ní reason náà, ó ní reason. Bóyá ẹlòmíì wọ́n ti fẹ́ pa mi tán ti fẹ́ fún ní nǹkan, Ọlọ́run á dẹ̀ mú kinní yẹn á dẹ̀ yẹ dànù, ẹni kinní yẹn kì í ṣe títí ẹ̀, ìtó jẹ́ títí ẹ̀ tó wá látọ̀dọ̀ lọ á dẹ̀ gbé wá fún. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó lè jẹ́ pé wọ́n máa fún ní nǹkan yẹn tán nǹkan máa ṣe, lẹ́pọ̀ àwọn tó máa ní ẹ̀wọ́n náà fún ní nǹkan tó tó ìyá àwọn máa ṣe gbá fún ni, àwọn máa ṣàwó fún ni. Bẹ̀tẹ́ bá jẹ́ nǹkan tọ́lọ́run rẹ̀ ń ràn ẹ́ tó jẹ́ títí ẹ̀ látòdì ọ̀run wá, ikú kankan ò ní débẹ̀ lálejò, àìsàn kankan ò dẹ̀ ní bẹ́ẹ̀ wò. Bẹ́ẹ̀ máa ṣe kí ni, máa gbàdúrà minute to minute. Tó bá fẹ́ wọ tọ́lẹ̀ bàbá, mo wà ń bí o mo wà ń bí o, jàre mójúlé wọlé mi lórí o. Tó bá jáde tó bàbá, mo dúpẹ́ o, mo yàgbẹ́ mo tọ̀ láyọ̀, mo lálàáfíà, máa dúpẹ́. Ẹlòmíì wà lọ́sípítù kò rí ìgbẹ́ ọ̀yá o, oògùn náà máa lò fún. Kódà wọn á tún lọ wọn á rọ ẹni màsí ní ìdídánwò, ṣòrorororo omi gbóná pẹ̀lú ọṣẹ, wọn ní kó lọ neutralize gbogbo ẹ̀, kó flush ẹ̀ out. Wọn sọ apá àti ẹ̀kọ́ o, òòrọ̀ ẹni màsí ìdíkó nígbà tí ṣe pé bóyá o fẹ́ lọ bímọ, òòrọ̀ ẹni màsí ìdíkó tó yà bẹ́ẹ̀ lómi bá ti dìde lórí bẹ́ẹ̀dì báyìí ó ń lọ tọ́lẹ̀tì ní straight, á tọ̀ ayé àgbẹ̀. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ á lo oògùn á ní suppository máa tán lórí pharmacy. Èrò o, suppository ò ní suppository kankan dépò tó máa gbégbé wálẹ̀, gbọ̀n ló máa le. Àwọn ìṣẹ̀ máa lọ máa gé fún ẹ̀kan tó máa jọ yẹn papọ̀ nígbà bá yọ blockages tó wà ń bẹ̀ kúrò. Ọlọ́run ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀. O jí, o yàgbẹ́, o tọ̀, o tún mú oúnjẹ mi, o tún wú o. Ní ìtàn ní tírọ̀lẹ́ tirẹ̀ lómi ti wú abọ́ ẹ̀bà méjì. Kò sóúnjẹ, kò sóúnjẹ, kò sówó, kò sówó. Àti ẹ̀mọ́ tí bàbá yẹn ń ṣe ní Aso Rock ń bẹ̀ yẹn, kò gbápò rẹsì wá fún wa, kò gbé gàrí wá fún wa, kò gbẹ́wà wá fún wa, kò gbé nǹkankan wá fún wa, ní kàrí kankan. Màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó dẹ̀ ti wá abọ́ ẹ̀bà lẹ́ẹ̀mejì darí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tiẹ̀ ń pèsè fún ẹ. Ṣé wọ́n ń pèsè fún ẹ? Omi ló pọ̀ jọ ká lọ, àwọn bàbá ń ṣe, àwọn ìjọba ń ṣe, bẹ̀tì èrò pọ̀ my dear. Èrò pọ̀ kó tó kàn ẹ́, kó tó kàn wọ́n, kó tó kàn mí, kó tó kàn ní kálukú, èrò pọ̀. So ẹ fún wọn láyè, ẹ fún wa láyè, a fún yín láyè kó ń kálukú fi ṣe kí ni, kájọṣepọ̀ kó lè dára. Bẹ̀rẹ̀ àdúrà lójú o. Wọ́n ní àdúrà ní ọ̀pá Kírísítẹ́nì, ó nìkan ló ń gbogbo tá a lè ṣe tá a fi lè káyé já, ó nìkan ní ọ̀nà tí a lè rìn tá a fi lè pàdé Ọlọ́run, ó nìkan la lè ṣe tá a fi lè bá Ọlọ́run sọ̀rọ̀, ó nìkan la lè ṣe tá a fi lè ṣẹ́gun ayé, ó nìkan la lè ṣe tá a fi lè rójú rere àánú Ọlọ́run, ó nìkan la lè ṣe tí ọ̀nà wa fi lè là, ó nìkan la lè ṣe tá a fi lè tilẹ̀kùn mọ́ èṣù tó ń yọ wa lẹ́nu, ó nìkan la lè ṣe tá a fi lè rójú rere ènìyàn gbà. Gba àdúrà ọmọ ẹ̀mí, má fi àdúrà ṣeré. Èmi kò kí ṣe kò ní bàbá ẹ̀sán à ń kọ ẹlòmíì àkógiri bẹ̀sẹ̀ báyìí wọ́n kàkàkà mi ò ní jò lọ àfi tí kò tí ì lè tó yẹn bọ̀dá mi. My sister, just kneel down. Tó o bá dẹ̀ lè kneel down, tó jẹ́ pé orókún tàbí ẹni tó tóbi ti tèmi bá wa big mama báyìí àwa choppy lady báyìí, tó o bá ti lè kúnlẹ̀ ibikíbi tó bá wà, just call him. It's right by your side. Oh, right by my side, right by my side. He's right by your side. It's on your side. Kò sí nǹkan tó sọ tí ò gbọ́, kò sí imú tó mì sókè báyìí pé bàbá mi ní àtẹ̀fọ́dẹ̀ ń wù mí jẹ within 10 minutes bàbá yìí á gbé wá. Tó o bá ní àrùn yẹn kan tó máa ní alágbájá àǹtí mo ti ju 20,000 sínú àkáǹtì yẹn sáré lọ gbà. Mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yín àtẹ̀fọ́ ní sin Ọlọ́run ṣe Olúwo ṣe o, owó ilé mi ti tán kò sí mo ṣe máa san. Èèyàn ká lè rí àǹtí mo ti ju 50,000 sí 50,000 owó ilé yẹn wàá san àdẹ̀ tó ṣẹ́kù, wàá tún jẹun ilé, wàá róúnjẹ sínú ilé nú ẹ̀. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Bẹ́ẹ̀ mo fẹ́ kó o nígbàgbọ́ dẹ̀ máa gbàdúrà. Ó compulsory o. Tó bá jó nígbàgbọ́ tó yẹ pé Sunday nìkan ni ṣọ́ọ̀ṣì ti tiẹ̀, tó kì í gbàdúrà nínú ilé, tó bá wọlé abá ti máa lọ sí ṣọ́ọ̀ṣì, mo ṣẹ̀ṣẹ̀ ra damask kan ni mo ń lọ fi hàn wọ́n ṣọ́ọ̀ṣì pé mo ṣẹ̀ṣẹ̀ ra aṣọ kan ṣẹ̀ jáde ń sìn ní kíní kan náà ń pè ní ìwọ náà ti máa ń kọ́ rí lára ẹ̀ ń ṣọ́ọ̀ṣì ò dẹ̀ ní gbàdúrà, bó bá wọnú ilé ò ní gbàdúrà. bẹ̀rẹ̀ sí káṣàrí mi ṣàyẹn pé mo ti jáde, ẹ̀rí bí princess ṣe jáde léni,
bó ṣe bí mi mo ṣe jáde síta ó dá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní gbogbo àlá máa lẹ gbogbo pankéèkì tó wà nínú kíní yẹn mọ́jú ìbàlà ó dá mi ní kò dá o it's very good but a natural beauty sometimes it takes ó ní taste tó dáa bó bá fẹ́ lẹ́mọ no problem bẹ́ẹ̀ tó rú mú sìn kò sáyé lílẹ̀mọ ńlá àgùnbọ̀rọ̀ yìí bó ló lẹ́mọ ń sìn gbogbo ẹ̀ ló máa gbogbo aṣọ ló máa ṣe bàlàbàlà orú mú gbogbo ẹ̀ ló ń gbóná ya so dírẹ́sì bọ́ọ̀lù bá ṣe fẹ́ ó wù ẹ́ kó wẹ̀ látòrí délẹ̀ bẹ̀rẹ̀ rántí pé tí cream bá pọ̀ jù ó máa ba skin ẹ̀ jẹ́ ó máa bàjẹ́ mi ò ní o máa ṣe bóra níwọ̀nba àwọn ìdílé mi kan wà funfun ni wọ́n ìdílé mi ń sìn funfun ní ìdílé mi èmi nìkan mo dúdú nú ọmọ ìyá mi mo dẹ̀gbà bẹ́ẹ̀ ìyá mi lòun ò bímọ dúdú rí o èmi ni mo wá gbẹ̀yìn mi náà mo dẹ̀ dúdú so mo gbà bẹ́ẹ̀ ní máa ráwọn tó kù tí bó bá mi ò kí ń kà á kún gbàtọ́ lọ́n ti dá mi bẹ́ẹ̀ mo dúpẹ́ bẹ́ẹ̀ mo ra fi kírìmù díẹ̀ sí ẹlòmíì àṣe ká ṣe bálà má ṣe yẹn má dẹ̀ wá tún bo títí ó fi máa kán eegun má dẹ̀ wò ẹwọ àwọn tó máa ń ṣe operation fún ní hospital wọn náà fẹ́ ṣe c-section fún wọn cesarean section wọn á open ìsàlẹ̀ wọn bóyá látara ni o bóyá frontal náà máa ṣe fún wọn ni o nígbà tán bá náà gbé ọmọ náà jáde àti wárán àti jìnnà wá díṣẹ́ gbé a máa jábùtẹ̀. We had a lot of cases like that. I've seen a lot of cases like that. Tó jẹ́ pé wọ́n máa wá wọn ohun dìyẹn títí tí jẹ́ pé tẹlòmíì máa jìn wọnú bàbí wọn bá ní èèyàn fẹ́ sòsù ká wọnú èèyàn ni wọ́n máa páàkì ẹ̀ wọ́n máa fi gọ́ọ̀sì páàkì ẹ̀ pẹ̀lú àwọn antibiotics tó lágbára pé kó lè ṣe kí ni kó lè jiná. Ẹ má jẹ́ àṣẹ yẹn ìwọ tó bá dẹ̀ tí mo ti kúrò lọ́wọ́ ọmọ bíbí o lè ṣe operation mọ́ ìwọ náà rọra sí torí tó bá ti lè dàgbà tó ti ń wọ bí 60-70 so máa rántí àti máa tún rántí lo gbogbo cream yẹn 80-100 tọ́lọ́run bá ṣe ẹlẹ́lẹ́mìí gígùn rẹpẹtẹ lágbára Ọlọ́run a máa pẹ́ a máa dàgbà àwọn ọmọ a máa bá wa tálẹ́ a máa sì máa bẹ ẹ̀yin ọmọ mi ẹ bá mi pa ẹ̀yìn ẹ bá mi pa ojú ọjọ́ mo máa ráyè láti dẹ ẹ lóhùn bẹ̀kan ra ṣe fẹ́ẹ́rẹ́fẹ́ kó kàn ra mọ́kọ at least kan tẹ̀ tó bá wà nínú òkùnkùn kọ́kọ́ ẹ lè rí náà rí ẹ pé honey ló wà lórí bẹ́ẹ̀dì yẹn àìsí rí torí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo sọ fún pé kọ́mẹ́dì lélẹ̀ kọ́mẹ́dì nínú ẹ̀ lóòótọ́ wà nínú ẹ̀ làwàdà wà bẹ̀wọ̀ tó bá mọ̀ pé jẹ́ titi ẹ ló máa mú ìtọ́ bá ti jẹ́ tiẹ̀ ló máa mú pé àìsùrí àyàwó mi wà ní bíbí mo ti rí o láìtàn náà níwọ̀nba ó ti tó àmọ́ kó wá bó rẹpẹtẹ àwọn vein kan wà tó jẹ́ pé ó wà ní under the skin tó wà ní under the skin ní lẹ́yìn the first layers ìyẹn náà máa kàn lẹ́yìn tó máa ti wá kan àwọn ọ̀rá nǹkan kan táwọn ọ̀rá yẹn bá ti kúrò lẹ́yìn ọ̀rá kó tó ṣẹ̀ṣẹ̀ máa lọ sí àwọn layers tó ń bá máa lọ sí muscles lọ sí gbogbo ẹ̀ àwọn vein yẹn jọ tó bá ti bó ẹran kan tó bó ara kan orógo títì ẹ̀ ó ṣe kí ni orógo títì ẹ̀ torí tó bá ní kán lọ sọ Ọlọ́run ní jẹ́ ká lọ sọ hospital bẹ́ẹ̀ gbọ́gbọ́n wàá ti máa rí wàá ti máa ráwọn láìní tó máa dàbí blue àwọn iṣan yẹn nìyẹn àwọn iṣan yẹn nìyẹn kò sì yá ṣe kí ni kò yá aṣọ́ra ibi tó máa ń pọ̀ sí jù ó máa ń pọ̀ sí bí pelvic àwọn obìnrin níbi ibi ẹ̀yìn níwájú bíbà dẹ̀ ló máa ń pọ̀ sí side ẹ̀gbẹ́ bíbà ó máa ń pọ̀ sí apá ó máa ń pọ̀ sí ẹsẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ẹlòmíà ni wọ́n lò ní kíní mask kì í ṣe mask iṣan ni rọra bóra ó máa ń wà níbi ẹsẹ̀ wọn báyìí àti gbáyà wọn báyìí níbí báyìí àwọn àṣẹ wọ́nran síbẹ̀ ẹ̀yìn ọwọ́ gbogbo àṣẹ wọ́nran síbẹ̀ no rọra bóra mo bẹ̀ lórúkọ Ọlọ́run àwọn cream tán ṣe gbèdé nsìn tán bá ti fi kanra bá àwọn àti di white ìmí àti ẹ̀lẹ́tì ẹ̀mọ́ wá máa ṣí skin báyìí be careful very 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 well má bòde bí kò máa ṣe máa ṣí skin kan kó tó kan skin nìkan kò dá o tó bá ti ń dé stage yẹn kò bọ́ sí mọ́ o kàn ra ṣe fẹ́rẹ́fẹ́ kó ní iṣẹ́ àrí mi báyìí èmi mọ̀ pẹ́ lómi lè ṣe ju tèmi lọ fine kì í ṣe dandan mi ò fi ara mi ṣe example fẹ́ bẹ̀ mú fi tèmi sọ fún ẹ pé èmi ò lè bo kó kan eegun I can never do that pé kákan fi já fẹ́rẹ́fẹ́ àti pé tó tútù bá ti dé ń bí èèyàn máa ń mọ́ díẹ̀ sí tó bá tún di irú ooru gbogbo ara máa tún dúdú bá kan tó bá tún máa fi di December sí November a tún ti funfun wá natural nìyẹn
ó wà ní Nàìjíríà náà, ó wà lẹ́kìtì. Ẹ bá ráwọn ẹ̀sán most of our people lẹ́kìtì á máa ń pupa because ọ̀dọ̀ wa máa ń tutù. Ọ̀dọ̀ wa ń tutù ni. Ìgbà míì snow gan wọ̀ lẹ́kìtì. Tó máa tá máa já kíní á máa jábọ́lé wa lórí báyìí yìnyín á máa píkì ẹ̀ lórí títì á máa fi sẹ́nu. Torí ẹ mọ̀ pé bẹ̀yìn asúnmọ́ Ọlọ́run gan. Ọlọ́run dá wa yàtọ̀ lẹ́kìtì. lẹ́yìn tí bàbá God bá fẹ́ sọ̀kalẹ̀ orí òkúta Èkìtì ló máa ń gbẹ́sẹ̀ lé. Àìyanra òyìn ọmọ mi lẹ́kìtì o. Àrọ́dá tí mo tún fẹ́ sọ ẹ̀yin èèyàn mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Oyèbánjí o ọ̀gárí alẹ́kìtì. Our handsome man, our gbogbo ẹ̀ man, our brother, our gbogbo you know àmọ́ fún yín ní ọwọ́ ní ọ̀gá mi Igbosa. Thank you so much. We appreciate you. We love you. Thank you for the effort. About àwọn ìfẹ́ dárúkọ yan yín mìíràn kan yàn fẹ́ pa ketere atán lẹ́kìtì èèmọ̀ yóò ṣe o. Ọ̀gá mi mo ti dìde ìkan kẹrù rẹ̀ kí a lọ o. Iye Èkìtì ń kú oríire o. Oríire gidi nìyẹn ló jẹ́ fún wa torí àlọ́nà míì. Ká kàwé tàbí ká lọ sóko oníṣẹ́ Èkìtì ká ṣeṣẹ́ tíṣà ká máa bẹ̀rẹ̀ sí ní lanú máa la orí pọ̀ mọ́ ojúṣe gbogbo ẹ̀ tán máa rọpọ̀. Iṣẹ́ Èkìtì nìyẹn justice. Iṣẹ́ Èkìtì ní lọ́ọ̀yà ẹ máa gbọ́ lọ́ọ̀yà Àkànlé, lọ́ọ̀yà Tíòrò, lọ́ọ̀yà Àlùkò, lọ́ọ̀yà gbogbo ẹ̀, lọ́ọ̀yà lékeleke gbogbo ẹ̀ àpọ̀ mẹ́yìn àwọn justice Ògúnlẹ́yẹ, justice Ògúntúyàṣe. Igbosa, you know I love you all. Thank you. Ọ̀gárí aka mo ṣe wàhálà mọ́ iṣẹ́ okòrè aka iṣẹ́ yọ́tẹ̀ ilébẹ̀ àti bá lé ẹ̀yìn mi ní sẹ́yìn. Wọ́n ti lé ẹ̀yìn mi sẹ́yìn ẹ̀ ká lọ kán kẹ́rù rẹ̀ o. Ìwọ̀n á lọ lílẹ̀ yìí o, àmọ̀ wa imọ́ o. Wọ́n ò wá wọn mọ́ rárá o. Ọlọ́run dẹ̀ wá bá wa ṣe àkí ń pe àwọn oníṣègbè. Tọ́ máa ní àwọn ìgbèrà fẹ́ bá wọn rolẹ̀ kì í ṣe Èkìtì fún ẹ̀ ló máa ṣe nǹkan ẹ̀. Àwọn ló máa kéré kan wọn. Ọlọ́run fi bá wa ṣe ọ̀rẹ́ sì bá yọ́lẹ̀ fún wa sì pa àwọn Fúlàní ló ń bá wa ṣiṣẹ́ no Èkìtì ni o. Wàá rí odidi pòfẹ́sọ̀ bá ti kúrò kíláàsì bá gba oko lọ nìyẹn ó máa ṣí ọkọ mọ́rí ibẹ̀ ló ti máa bọ́ aṣọ sínú báàgì ó ń lọ sóko ni ó ń lọ kọ́ ebè àwùṣù rẹpẹtẹ àgbàdo iyán ìgangan iṣu efuru ẹ̀yàn Ọlọ́run alààyè kíní kan tí bọ̀ bẹ́ẹ̀ September bá ti dé olóògògò á jáde kàkèlè á jáde ìwọ̀rọ̀wọ̀ á jáde iṣu efuru iṣu ìgangan iye gbọ́mọ̀ tó máa kàṣe sọ́ọ̀nì iṣẹ́ ní dùn mọ́ mi iṣẹ́ nígbà àwọn wọn ti gbé sórí tébù kan kí mi yá jẹ́ so inú mi so dùn sí my brother I so much love you. You know what, Timothy was Èkìtì say I will try to to see you in your office. I want to see your face. Yeah, I want to come and shake your hand. Nǹkan bá ṣèkì ọwọ́ yìí ni pé thank you my brother mi kàn mọ́ olú bíkọ́ ti á bẹ̀rẹ̀ ó dàbí wọ́ọ̀tàn rí ti á ó dàbí ọmọ rẹ̀ alọ́tàn Èkìtì ni ó dàbí ọmọ òre ni ṣe ni wọ́n ní tí èèyàn bá dáa tí èèyàn bá ti dá ó máa dára lé ẹ̀ ní ìtí ò bá dáa àwọn ọgbẹ́ mi ò mọ́ rí o mímú rẹ̀ mọ́ bíkọ́ ti á ẹni yẹn ò dá nìyẹn bí ẹ tẹ gọ́vnà Oyèbánjí dá èèyàn dáadáa ni wọ́n sọ ọmọ rẹ̀ alọ́tàn Èkìtì ni àwọn òrè ọ̀tún ní Èkìtì ní o mo ti fún wọn ní oyè mi lẹ́nu bí bá tẹ̀ ṣé orí mi ti ẹ̀mọ̀lú tán ti wá náà from beginning bẹ̀rẹ̀ today we adopted him to Ọ̀tún Èkìtì olórí Odùduwà yo guys nǹkan tí mo ní fún yín lẹ́yìn nìyẹn tí mo ní kí n bá yín sọ I'm so happy nígbà tí mo gbọ́ yẹn lánàá mo ní wow wọ́n ti lé wọn lọ oh my god ṣé mo sọ fún yín pé tẹ́kìtì bá ti rẹ́dì when Èkìtì ready to move they are ready kò sí nǹkan tó máa dá wọn dúró tó bá sì ń bá yín rẹ́rìn tán sì máa ń ṣàwàdà ẹ sì ń rí sáìdì tó ra mọ́ tó máa gbé sáìdì kejì dé níbi ọ̀gá kẹ́ ìsọ̀rọ̀ kọjá ẹsẹ̀ lè rọra ẹ lọ jẹ́ ó gbé sáìdì kejì yọ sí wọn pé tẹ́kìtì bá ti strike wọn strike nìyẹn kò sí tó lè dá wọn padà ogun òde kó wa lọ lẹ́kìtì rí no kò sógun tó kó wa lọ lẹ́kìtì rí o láyé mi ẹ pín kan gbọ́rí nínú ìtàn ogun ti kún ọ lọ́yọ̀ọ́ kì í kún ọ lẹ́bàdàn kì í kún ọ lẹ́kẹ̀tẹ́ ìṣèkìtì ọbẹ̀ ọdẹ àtọ́bẹ̀ kan àbọ̀ ajẹyẹran lúṣù I'm so proud to be Èkìtì Dora ọmọ Èkìtì níbí Èkìtì Kété princess. Thank you my governor, thank you
keep it up please. I know mo mọ̀ pé tán ti lè tọ́ yín sìn wọ́n ti fọwọ́ kan ìrù òkété náà pé àbí ìrù màálù ọwọ́ rẹ̀ bá tán pé wọ́n ti fọwọ́ tọ́ ìrù yín sìn so and you not gonna take for them at all. No way, no here. Get away, carry your go. Wọ́n ti kó gá àwọn wọ́n ti lọ wọ́n ti sá lọ àwọn orí amó o ayé eré ti dé bá lẹ́kìtì oríire ni òwe ká máa jó ká máa yọ̀ ni yes ẹ̀yin èèyàn wa ẹ máa lọ sóko yín ẹ máa ṣe bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe ẹ máa rìn ní méjì ẹ sì máa rìn méjì mẹ́ta torí aráṣì nǹkan wọn o aráṣì nǹkan àwọn yín mìíràn yàn kán má ní ẹ ọ̀gá wọn tó pariwo máwọn táwọn bá rán wọn tó kọjá bàbá rẹ̀ tẹ́ lọ àwẹ̀ méjì ọkọ mọ́ kínní ní dání pẹ̀tẹ́pẹ̀tẹ́ ni mo mọ́ ní o wọ́n bá kọ tí ọkọ yìí wọ́n ni wọ́n kàn tẹ̀ nínú ọ̀nì kọ̀ọ̀kan torí ẹni bá yá àtàkì rẹ lójú ọ̀nà ó ti rẹ́dì láti pa ọ́ first come onírìkù first come first serve ní first come first serve ní jàre kílẹ̀ you worry you got it don't care I don't fall yeah I'm sorry for my language you worry you got it yínmírín worry and they got it that's it wọ́n bá fẹ́ ni pọ̀ba wọn pa kí ló dé ẹ̀dẹ̀ wá sọ wá di ẹgbẹ̀wò dání lẹ́kìtì kì í ṣe ẹran rírọ̀ náà nítorí pé gentle and quiet ká ní sùúrù we are very nice people very intelligent people very kí ni kí n tún pè very humanity people very respectful people very gbogbo people very knowledgeable people ẹ̀dẹ̀ wá sọ wá di ẹyin yá ìjókòó mẹ́ta lẹ́ ń bá sọ̀rọ̀ bọ̀n lálejò ọ̀rìyàdọ̀ràn wọ́n ní ẹ fi sasara bàgbó ó ti tákàlejò ó lọ ẹ fi sasara bàgbó ẹ̀yin state tó kù ẹ̀yin náà já sí arábàdàn ẹja sí kí ló ṣẹlẹ̀ ń pè yàn kan kó wá gbà yín what the hell is wrong with you Ìbàdàn people let's go ẹ̀yin Ìjẹ̀bú mo tẹ̀ jẹ́rìí yín ẹ̀yin ìbílẹ̀ rẹ̀ mo jẹ́rìí gbogbo yín ẹ̀yin náà ni ó dàbí pé ẹ lera díẹ̀ mẹ́ẹ̀ torí mo ráwọn ọlọ́dẹ tí gbogbo wọn kó ìbọn tán máṣe wọn láyìn rán ní láwọn láti Ìṣàgámù lọ sí Ìjẹ̀bú Èmù rẹ̀ Ìgbòsà mo gbọ́wọ́ fún yín gbogbo àná lọmọ ọkọ gbogbo àlọmọ ọmọ ilẹ̀ Odùduwà ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe kíni kò dìgbà tó bá ṣe lọ gbé kíní kan àbáwáyé kan kíní kan mú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dání ọmọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọmọ tó ń pè ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mi ò ní sọ fún ẹ mo sábẹ́ ṣòkòtò ní àbárí akẹ́bá lọ sóko láyé àtijọ́ àsokùn mọ́ nínú ṣòkòtò yan ọlòmíràn àmútẹ̀ ẹ̀kọ́ amúṣèjìká bẹ́ẹ̀ ọ̀rẹ́ àlọ́ sóko ó àmọ̀wò mú ọlòmíràn amókùn sí amúpàkàjá bẹ́ẹ̀ amúṣèjìká kọ́ bá rí nǹkan kan kọ́ fẹ́ ta fìdá kan fa lójijì ní fáwù agékin ní ọ̀hún sọnù mo tẹ̀ ti sọ fún mo ti sọ tó fún yín sí mo ti sọ tún ẹ ó yẹ kó wá yé yín sí kan tó ń pè ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ Yorùbá nìyẹn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ náà ń pè ní Yorùbá yẹn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ̀yin mú dání o ọdún ọ̀nìyàn ti lọ tán o wọ́n ti léyìn kùlé o àwọn Ọlọ́run ti gbà á lọ́rin ọbẹ̀ kí inú rẹ̀ akárí adùn ni thank you brother mi o thank you so much nǹkan tí Fáyọ̀ṣe ṣe sílẹ̀ nìyẹn o ní òun náà torí Fáyọ̀ṣe náà fún wọn ní time kò fún wọn láyè ńgbà títí ẹ o wèrè pàdé wèrè ni o wèrè pàdé wèrè ni you worry you gare ni and they all wọ́n mọ̀ ara wọn jókòó ara wọn bẹ̀ tí gbọ́dọ̀ wá di ayé oní Buhari dé tí gbogbo wọn dẹ̀ gbé kété wọn tán dẹ̀ forí sí gbogbo ìlú bẹ́ẹ̀ bá báyàn lálejò jẹ́ ní kò dé wá gbálé bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó wọ́ọ̀tì ẹ̀ náà it is never done man come on let's go Ìbàdàn ẹ dìde ẹ̀yin náà ẹ dìde ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ dìde ẹ̀yin Kòǹgí ẹ dìde ẹ̀yin Oǹdó àwọn Oǹdó náà ọmọ ọkọ náà làwọn náà lọ́mùú gba tiwọn báyìí gbòsàgbòsà wọn náà àtàwọn àwọn aráwọ̀ ló tún kù àwọn ìlú kan náà Ọ̀ṣun àwọn yẹn ò ní problem púpọ̀ wọn ò ní gbó púpọ̀ bíi tèkìtì àwa la ní gbó tó pọ̀ jù àwọn Ìjẹ̀bú náà wọn náà ò ní gbó púpọ̀ tó Èkìtì ní gbó gan a ní gbó gan gidi ni because inú gbó yẹn tẹ́ wa lọ́rùn and we are fine we appreciate it
So inú gbẹ̀yìn làwọn akẹrin kankan wí kan yá bora yan mọ́ bẹ̀tà àṣírí rẹ̀ ti tú bẹ́ẹ̀ lọ kàn ṣe kí ni kàn arúlé rẹ̀ oníkù 30 minutes péré ni mo fẹ́ lò níkù ní òkú 29 point and something. So ẹ̀yin èèyàn mi ẹ̀yin fáànù mo dúpẹ́ lọ́wọ́ yín, thank you so much. Thank you. Ẹ máa gbàdúrà o. Sátánì ò ṣe kí ni kò sí mi ọmọ Ọlọ́run ẹ má sìn mí o. Ẹ bá wa subscribe, mi ò kí ń sọ fún yín gbogbo àpé kẹ́ ẹ subscribe, ẹ máa ń fẹ́ comment. Ẹ máa sọ fún mi kan tí n bá sọ tí ò bá yé yín, because sometimes tí bá sọ Èkìtì ẹ lè má gbọ́, and then àwọn tògótòwẹ́ntì tá à ń sọ náà ń gbà míì tí ò bá yé yín ẹ jẹ́ ká mọ̀ bóyá mo sọ nǹkan kan nípa èyí tó ń lọ níbí ni tẹ́ẹ̀dẹ̀ mọ̀ nípa ẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ aláwọ̀ funfun bí ẹ pè mí màá tún ṣàlàyé fún yín, because àwọn nǹkan kì í ṣe gbogbo ẹ̀ náà ni lẹ ní interest sí, bẹ́tà kan fẹ́ kẹ́ máa mọ nǹkan tó ń lọ ní mi ò lè máa sọ ìròyìn ní gbogbo ìgbà, it's getting too much for me. So that's why I say okay, let me limit it. Máa ra ṣe níwọ̀nba díẹ̀ tí bá ti ń gbọ́ tó ń lọ l'Amẹ́ríkà a máa jù sí tó wà ní Nàìjíríà wa jù sí kó lè sí kí ni kó lè sọ akọ ọmọ ìyá kan náà ní gbogbo wa. All right darling, see until when I bring another one again, bye for now.